kẹtàlá oṣù kọkànlá ọdún 2021. Happy birthday to you, long life and prosperity. You shall witness more of it. Lágbára Elédùmarè kó pẹ́ láyé. Àlàní o, ṣé bí ọmọ òkùnkùn ké sí orí o? Kùrukùru tí ń bẹ lójú ọ̀run kì í jẹ́ kọ́rùn ọ̀sán mọ́lámọ́lá. Advisor o, ìràwọ̀ rẹ̀ ò máa níwọ̀ òkun. Ìwò tára yóò wà pọ̀rọ̀ níṣẹ́ ni wọ́n wò bí kẹ́yọ̀ kó dóhun tí wọ́n mú jẹ̀ ńlá. Òní ọjọ́ òbí rẹ̀ ọmọ ayélujára bí kú bá pa wọ́n ní rèwerèwe kíní kan ò ní ṣe ẹ́ fún wa nínú ayé. Olúwa tó ṣe ọmọ ògún bí ṣe bí ọmọ kẹsì. Àlàní sọ̀rọ̀ ti gbé nílé bàbá rẹ̀ ọmọ ayédògiri kájí òdì níbi ayé tí ń pọmọ lógìdó. Ayélujára kedere máa lọ́gbọ̀n ọmọ pamípẹ́ lẹ́bẹ̀ kí n kúrò gbọ́dọ̀ tètè lọ́tọ́ kí n tó lọ lókèdèrè ṣebí nítorí ká lọ́lọ́ máa bá pọlọ mọ́ni. Ọkùnrin mi advisor ọjọ́ bí rẹ ló ní kúkú jẹ́ ó ní bùrìbùrì báwọn jíjọ ìyá ọmọ aláyọ̀ ò ní gbogbo ti fọkọ̀ mu nínú àyè dákun máa sàmì àṣẹ. Àdúrà gbèmí o, ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ má ṣe fòyà. Wọ́n bá rìn láàrin àforífojì. Òní ọjọ́ ayọ̀ rẹ̀ ọmọ ayélógún. Mímí kọ́ òní ẹ̀mí nínú ayé. Kórìjì ògo kọ́ ọ̀pẹ́ láyé.